Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ láti inú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ 13 oṣù kẹfà ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti fìdí ẹ̀ múlẹ̀ pé àfojúsùn olóògbé Moshood Kashimawo Abiola tó jáwé olúborí nínú ètò ìdìbò ààrẹ June 12 ọdún 1993 léyìí tí ìjọba ológun ìgbà náà wọ́gi lé ti jẹ́ mímúṣẹ pẹ̀lú bí ààrẹ Tinubu ṣe ti dé ipò ààrẹ orílẹ̀-èdè yìí. Shettima ní ààrẹ Tinubu ń dáná ètò ìṣèjọba àwarawa jó sí i pẹ̀lú bí ìpèníjà ṣe wà tó. Ẹgbẹ́ Ohanaeze gbóṣùbà káre fún ààrẹ Tinubu fún àmì ẹ̀yẹ tó fi dá olóògbé ọ̀jọ̀gbọ́n Humphrey Nwosu lọ́lá. Àjọ Mọ́sọ̀pù kí ààrẹ fún bí wọ́n ṣe dáríjì àwọn kan tí wọ́n pè ní Ògbóni 9. Ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ òfurufú tó wáyé ní orílẹ̀-èdè India, ọkọ, ìyàwó àti ọmọ wọn obìnrin nínú ìdílé kan wà nínú àwọn ènìyàn 242 tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Ààrẹ Tinubu kẹ́dùn pẹ̀lú alámòjútó orílẹ̀-èdè ọ̀hún, ènìyàn kan péré ni orí kó yọ nínú wọn. Ẹ̀ka iléeṣẹ́ Dangote tó ń ṣe ṣúgà ti kéde ìfẹ̀yìntì Aliko Dangote gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ alámòjútó Dangote Sugar Refinery lẹ́yìn 20 ọdún. Ilé-iṣẹ́ NNPC ti ṣe àkọsílẹ̀ tírílíọ̀nù 5 náírà gẹ́gẹ́ bí èrè owó tó pa wọlé lẹ́yìn tó yọ owó orí òjìlélẹ́ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin-ó-lé-mẹ́jọ ìyẹn 748 bílíọ̀nù náírà. Ẹgbẹ́ àwọn àgbààgbà kan lápá àríwá orílẹ̀-èdè yìí ìyẹn Northern Elders Forum ti bu ẹnu àtẹ́ lu bí ìṣàkóso ààrẹ Tinubu ṣe ń fi ọgbọ́n yọ apá àríwá kúrò nínú agbègbè tí wọ́n ń ná ọwọ́jà iṣẹ́ àkànṣe ìpèsè ohun amáyédẹrùn sí. Alága àjọ elétò ìdìbò tẹ́lẹ̀ lórílẹ̀-èdè yìí ìyẹn Àtàírù Jẹ̀gá ti sọ ìṣe pàtàkì àtúntò lẹ́ka. Ó ní ètò ìdájọ́ gbọ́dọ̀ parí kí ìbuwọ́lù tó wáyé láwọn ibi tí ètò ìdìbò ti wáyé. Àwọn olùgbé ìlú Ìkòròdú ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba láti pàṣẹ pé òru ni kí àwọn tó ń gbé òru máa ṣe é, kò yẹ lọ́sàn-án gangan rárá. Ìròyìn eré ìdárayá, ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea ti ń gbé ìgbésẹ̀ láti fi Nicolas Jackson pẹ̀lú owó gba Victor Osimhen. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.